Àwọn aládùn rè o, kílẹ̀ ti wí. Àwọn aládùn, yes. Ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì. Alright. Tó tún rẹwà, papa mama baby bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ fún mi. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rè o. Àwọn aládùn rè o. Àwọn aládùn rè o. Àwọn aládùn kájọ máa ṣeré o. Àwọn aládùn rè o. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò. Àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ, ìròyìn ò tá fojú bá. Dojú tì wọ́n. Bàbá ń bẹ níbẹ̀, bàbá tí ò bá gbẹ̀rẹ̀. Ṣọlá, nígbà ló wà. Secondary school mi ni mate ni wa. Boy, this boy has gone far. Boy, ti lọ ṣá. I'm very happy o. Abẹ́yìí ni Káyọ̀dé tó ń sọ. Ó dárúkọ Káyọ̀dé. Èmi ni kọ́lọ̀ rẹ̀ ní secondary school. Ilé iṣẹ́ pé mi kàtà. Káyọ̀dé ni ó wà bẹ́ẹ̀. Sori nígbà tó ń kọrin yẹn, èmi ni kọ́ni máa sọ pé don't worry, just have your day, be focused. Ní pé kò sí nǹkan tí ò lè ṣe. Ó ti lọ, I'm very happy. Káyọ̀dé. Ẹ̀yin lẹ sọ fún pé kò ṣoríire. Ẹ̀yin lẹ sọ fún pé kó pa music tì. Ẹ̀yin ni. Àṣẹ́yìn ni. Kò lè jẹ́ Káyọ̀dé tèmi. Ó dárúkọ yìí. Ó sọ pé Káyọ̀dé kan sọ fún un pé kóun má kọrin mọ́, kóun lọ drop music. Wọ́n rò pé òun ò lè ṣoríire, òun dẹ̀ ti ṣoríire báyìí o. Ọbí o. Àṣẹ́yìn ni. Kò ṣe Káyọ̀dé tèmi. Ẹ̀yin ni. Ó dárúkọ Káyọ̀dé. Káyọ̀dé tí ń gangan ló sọ. Ẹ̀yin ni. Ó dẹ̀ bà political career mi jẹ́. Sherry, jẹ́ kí n sọ nǹkan fún yín. You see, music is the new gold. Yo. Ó ṣe jàre, á dáa fún ẹ. Ṣé bí mi ṣe wà yìí, mo ti di music artist. Mo ti bẹ́ sórí beat, mo ti ní pé káwọn tó máa yé mi kó bá mi send ẹ̀ sí mi ṣẹ̀dá ti ṣe wọ́n bá mi pẹ́pẹ́ sílẹ̀. Gbogbo ẹ ti dín. So, ṣẹ́gbọ̀ ẹ̀, bá mi ṣáṣẹ́ yẹn sí káwọn máa yé mọ̀ kó ń tán bì. Yo. Ṣé filẹ̀? Ẹ ti lè jó fẹ́ lásì o. Like it. Ṣé gbogbo ẹ ṣe báyìí? Wàá tún gbé sísàlẹ̀. Ṣọ́ndún. Pọ̀sẹ̀. Tí bá ti ní kùsà, ọmọ ní headwork. Play. Ṣé ń gbádùn ẹ̀? Kùsà. Headwork. Ní sùúrù. Pọ̀sẹ̀. Ní sùúrù. Pọ̀sẹ̀. Ẹjọ́ àti kọ̀tàn. Má ti ṣe kùsà, má ṣe headwork. Kùsà. Oya play. Kùsà. Headwork. O ti miss beat, kí ló ń ṣe ẹ́? Wo ti ní kí n pè náà ni mo ti. Kùsà. Junior, ẹ pọ̀sẹ̀. Àti lè pọ̀sẹ̀ báyìí. Àníkẹ́ pọ̀sẹ̀. Ti kọ́ni yẹn tán. Pọ̀sẹ̀. Kùsà. Pọ̀sẹ̀. Junior no kill us. Junior no kill us. Benson. Junior no kill us. Pọ̀sẹ̀. Ẹ ti filẹ̀ ni ẹ like ẹ. Ṣé ẹ máa ti send ẹ báyìí? Ẹ máa gbé sí repeat ni. Ẹ máa gbọ́. Bọ́dá Káyọ̀dé, memory phone mi ti full. So mo advice pé kẹ́yìn gbà direct sórí phone yìí. Tẹ̀lé máa gbọ́. So tí ẹ mọ̀ pé tó bá gbà gan báyìí, wọ́n lè máa fi gba inspiration. Inspiration àbí? Okay. Inspiration. No problem. Kùsà. Ẹ busy àbí? Ẹ máa wọlé.
No problem. Junior. Thank you. I'm a jam orin ẹ lọ. Ẹ ṣé gan ni. Kẹ́ fi gbà. Yes. Torí phone tèmi memory ẹ. Segbe on feel àbí. Ó dùn bàjẹ́. On feel. Mo feel Star lọ́mọ. Star ibo. Ṣé wo mọ̀ pé Segbe star ni tẹ́lẹ̀ ni? Kí ni? Previous star, ex star, before star. Ẹ máa ń lẹ́ o, Star Boys. Má da wọn lóhùn jàre. Na mi. Number one. She. Na mi. You're my fan. They are beefing. A tó ká àwọn orin wọlé máa ta wọ́n sí. Mi ò fine gan. Ṣọlá. Bọ́lá Kẹ́hìndé. Ṣé wàá pa? Báwo ni? Wow. Actually, I want to have a tete-a-tete moment with you. Kí ló ń ṣẹlẹ̀? Kò sí pressure. Kí ló feel sí orin tí Junior place fún wa lẹ́ǹkan yẹn? Orin. Ṣé orin nìyẹn ṣàbí pápá ń golo? Àtọ̀, mi mọ̀ pé wọ́n náà rí bẹ́ẹ̀. Ẹ wo, that has to be the most annoying song I have ever heard in my life. You are very correct. Fundamentally right gan pàápàá. Meanwhile, ṣé o mọ̀ pé family wa ni Junior? Kò dẹ̀ ní dáa ká máa wò ó kó ló máa embarrass ara ẹ nígboro. Inú ilé ẹni la ti ń jẹ èkúté onídodo. So kí lẹ wá fẹ́ ká ṣe sí? Nǹkan tí mo feel ni pé bóyá kí ìwọ kó lọ bá sọ̀rọ̀. Àmì kò fi yé pé orin tó ń kọ yìí kò ń ṣọ̀nà àti lá ẹ. Bọ́lá Kẹ́hìndé ẹ fọ́ níṣà. So orí tèmi lè fẹ́ fi fàgbọ́n. Ẹnu tèmi ni kò ti gbọ́ pé ìyá ti ṣàkú. Èmi ò fi pé ó yẹ kémi bá sọ, mo fi pé ẹ̀yin làgbà. So àgbàdẹ ló lè tó lé so bóyá kẹ́ bá sọ. Calm down. Ó dà pé o understand nǹkan tí mo try to exaggerate. Kí ni? Okay, jẹ́ kí n rán ẹ létí. Aṣá wà ní pálọ̀ níjẹta. Orí Ibro ọ̀rẹ́ mi tí mo sá Ibro ó gbọ́ nǹkan tó sọ. Kémi tí wàá lọ sọ fún Junior kí wọ́n ní okay o cataclysmic o kàtá o òun ni étà. Ẹ wo, ẹ má jẹ́ kí n tàn yín. Èmi gan mi ò lè ṣe étà kankan bí mo ṣe wà. Mi ò lè sọ fún obìnrin lèmi náà, ẹ̀yin gan lè wà ní best position láti bá sọ ẹ̀yin ọkùnrin. The right strategy to employ ni pé kí ìwọ tó jẹ́ obìnrin kò sọ fún ṣé o mọ̀ pé ọkùnrin wọn tètè ka obìnrin as étà. Ẹ wo, èmi ò lè bá sọ nǹkan, má jẹ́ n tàn yín. Mi ò lè bá sọ̀rọ̀. Tọ́ tó bá jẹ́ pé bó ṣe máa wà nílẹ̀ a máa gbàdúrà fún ẹ̀yin méjì jẹ́ kí n padà sí the constitution. Mi gan gbàdúrà ràn gbogbo yín lọ́wọ́ nulẹ̀. Ntọ́ tó bá think again o lè sọ fún ṣùgbọ́n. Ẹ wo, ẹ lè bá sẹ́yìn sí. Rú dáadáa o. Ẹ wo ẹ máa lọ jàre, kémi wá sọ̀rọ̀. Saniel. Wọlé. Daddy. Ẹ kálẹ́ sà. Báwo ni? Fine sir. Àyè ti fẹ́ sùn ni. Irọ́ o múra mo lọ bí iṣẹ́ ni. Ẹ dájú ó tiẹ̀ lórí nǹkan tí mo tẹ̀ fẹ́ kẹ́ bá mi gbọ́. Orin. Yes, one of my latest tracks. Orin. Bẹ́ẹ̀ ni sà. Tàbí léyìí. Dájú yẹn máa gbórin yẹn sìn. Wọ́n jẹ́ kó bá kókó láì jáde kúrò yàrá fún mi jọ. Get out. Out. Go out. Orin. Clismic kata. Ha. Alpha. Junior wo? I've had a very long day. Yeah, sorry Mo fẹ́ sùn. Èmi tí ẹ ṣe wọ́n bọ̀ látọ̀dọ̀ dáàdì ni. Ló ṣàwọn pé ibo ni ó gbà lọ pẹ̀lẹ́. Alpha orin tí mo ẹ̀ tẹ̀ ní pé kí n send sí yẹn. Junior ṣòrí ó rẹ̀ mí báyìí mo fẹ́ sùn. Okay, but ó make sense gan ṣá. Ó ń ta mí. Bàjẹ́ bá over make sense wọ́rí ẹ̀. Ó dáa ṣòrí tí má ti gbà lọ́la báyìí non stop ló máa wà ẹ̀mẹ́wàá lójúmọ́ ni màmá gbọ́. Ẹ máa play ẹ̀ pa. Wo repeat. Jẹ́ kó wà lọ́la ṣe ti gbọ́. Ẹ tó bá yẹ pé ìfilẹ̀ gbá ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín kọ́kọ́ fi entertain ẹ̀yin náà. Junior má play now. Ha! Ó ní ẹ ṣe é tí ní jọ. Ha! Cruiser headwork. Cruiser
headwork. Jọjẹ́ kí n sùn máa gbà lọ́la. Cruiser headwork máa gbà lọ́la. Cruiser headwork Cruiser headwork Junior no kill us. Cruiser headwork. Àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Announcement, everybody! Announcement. John, to real long, please. Yes. Don't tell me you have made another song. Oh my dear. Sori yẹn ti wà lọ́nà. All right. Yẹn kù díẹ̀. Okay then. Kí wá ní announcement yẹn tó ń pariwo. Ẹ fẹ́ gbọ́ àbí? Sherry, music reality show. Wọ́n ti fún mi ní invite wọ́n ní pé kí n wá apply orin mi fún next contest. Junior, I do not seem to comprehend you. Oh, you don't understand. Ẹ máa wọ ìmọ̀ àlàyé yín. Ṣé mo project fame? Oh, ẹ mọ̀ project fame? Yes, actually mo máa kọrin mi níwájú àwọn judges. So tó bá like it, in which what ti like already since ẹ pé ẹ̀yin ẹ ti like it. So this will be my next step. My next level to fame. And let me tell you something, this is once in a lifetime opportunity. Ṣé gbọ́. John, Congratulations. Thank you very much. Thank you. Ṣé wọ́n máa broadcast ẹ̀? Live and direct on TV. Reality show. Má wọrẹ ẹ jẹ́ kí n wọlé lọ. Kí n lọ rehearse, ó ń gbá lórí mi gan. Ó ní ìdẹ. Mo ti gba náà, mo ti elevate. Bọ́dá Káyọ̀dé, ẹ̀sìn mà ní kọ́sì mi fẹ́ ṣe yìí kẹ́. I am in a state of comatose. Sori tí wọ́n bá broadcast orin yẹn lásán ní live TV, á go viral láyé, wọ́n á gbọ́ lọ́rùn. Ṣé ẹ wá ní lọ sọ fún báyìí sí àbí? Èmi kàtà clismic catastrophe kí n lọ sọ fún. Kí ló ṣe wọ? Mo dá ń gbà yẹn o, má sọ fún gbà yẹn. Tọ́. Ẹ̀sìn mà rèé o. Okay. So waste their time on irrelevances. Ẹ káàsán o. Ṣẹ́gbó ẹ̀. Ó ṣe ti dá. Ṣẹ́gbó ẹ̀. Junior ńkọ́? Ó wà nílé. Ó wà Báwo nílé. ni? Wá no, wá jókòó. Wá jókòó, Ṣẹ́gbó ẹ̀. Come on, sit down. Kò tutù. Ó Ṣẹ́gbó gbóná ẹ̀. ni. Ṣé torí nǹkan tí mo ṣe ní kó jókòó nìyẹn? Ti fún lọ́rùn. Anyway, ṣé o kì í bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ ni? Ta ni? Junior, ṣé o kì í bá sọ̀rọ̀ ni? Ṣé nǹkan tí Junior ń ṣe it make sense báyìí? Ṣé orin ló kọ̀ọ̀kan ní báyìí? Ṣé orin ni nǹkan tó kọ yẹn? Ṣé orin tó kọ yẹn? Orin yẹn dùn bàjẹ́. Orin tó jẹ́ pé ó máa dá gbogbo everywhere rú ni. Ó máa borí àwọn èèyàn rú ni. Exactly. You understand? Exactly. Orin yẹn ó gbọ́dọ̀ da orí àwọn èèyàn rú. Kó da everywhere rú. Why? Because rádaràda lórin yẹn. Nonsense. Ṣé orin nìyẹn báyìí? Ẹ wo orin yẹn dùn. All right, Ṣẹ́gbó ẹ̀ jẹ́ kí n paint picture yẹn fún ẹ. Ó mọ̀ pé Ṣẹ́gbó ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ni Junior. Mo dẹ̀ mọ̀ pé ó wù ẹ́ láti support music ẹ̀, which is not a bad thing. You get it bẹ́ẹ̀. But the best way to support somebody is to tell the person pé nǹkan tó ń ṣe yìí o kò dá tó. You get it bẹ́ẹ̀. Kò dá tó because tó bá ń support ẹ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ fúnra rẹ̀ tó mọ̀ pé nǹkan tó ń ṣe yóò dá. Ó dà pé o kò fẹ́ misbehave ẹni yẹn ni o fẹ́ balẹ̀ ẹni yẹn jẹ́. Wo in a nutshell, bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀, orin yẹn ò dáa, kò dáa tó. Kò dáa. It's a comatosial nonsense. Yes. Wo bá sọ̀rọ̀ o, bá sọ̀rọ̀ o.
Oh, daddy. Jọ ṣé tí ló tún pò bẹ́ẹ̀ bó ń pò kúta báyìí láti aago mélòó? Ẹ má bínú, náà mo ti máa ń pò ìsá. Ti rí ẹni jókòó sí. Ṣé. Àwọn aṣọ wọ́ yẹ́bẹ̀yẹ̀bẹ̀ máa kó tí bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n sún mi kiri. Daddy, ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Ṣé kò sí problem? Rárá sà, Junior ni. Ẹ wo, tẹ́ bá rí orin tí Junior sọ pé òun. Orin náà tún ni. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Junior àti orin inú ilé yìí náà? Ẹ ti gbọ́n pẹ̀. He was in my room last night. Ó sọ pé òun ní orin kan pé òun ní latest track. Ó fẹ́ kí n listen sí. Mo bọ́ndù ẹ̀ kúrò ní yàrá mi ni. Daddy, orin yẹn ò ṣe gbọ́ sétí rárá. Kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú client yìí tó ń disturb mi báyìí tó rọrùn àbí client tó lélẹ̀ báyìí? Client. Lady kan ló pè mí lánàá náà tó sọ fún mi pé òun fẹ́ wá fún consultation. Mo dẹ̀ ní òkè jápàdé ní hospital ó ní irú ọpẹ́ ilé lòun ti fẹ́ wá bá mi. Ilé. I don't understand. Òun ló pè mí kí ló dé tó ṣe máa sọ pé òun fẹ́ wá sílé. Mi mo sọ fún mo ní mi ń consult nílé kó jẹ́ ká pàdé lọ́spítù onídìídán àbí tó ń bá wá sílé. Wà ní ilé báwo. Ó fẹ́ wá yín wá sílé. That's what she said. Patient. Bóyá ó dẹ̀ like yín ló ṣe wò pé kóun kúkú wá yín wá sílé. Irọ́ ọ̀rọ̀ òṣèwò nìyẹn. Ó dẹ̀ like me. So gbogbo nǹkan tí mo sọ yẹn sì the only thing tí ọpọlọ ẹ lè gbé wá sẹ́nu ẹni pé bóyá ó dẹ̀ like yín. Àbí? I know I'm not that kind of person. You should know that. Èmi fi pé sínsí àǹtí mi ti travel ẹni yẹn dẹ̀ mọ̀ pé bóyá ara òkè ń ṣòkúta só wá pé kóun kúkú wá yín wá sílé pé. Òkúta lára mi àǹtí ẹ ti travel òkúta lára mi torí mi mọ̀ nǹkan tó ń sọ báyìí. I'm not that kind of person. You of all people should know that. Ìgbà tí àǹtí ẹ ti travel sórí mi gbogbo bá gbogbo kíní yẹn lọ́wọ́ mi ni. Rárá sà but ẹ mọ̀ àwọn obìnrin oríṣiríṣi ète ló wà lọ́wọ́ wọn. Kò sí nǹkankan I am married and it will remain so. Kò sí pé tó bá dé màá gbọ́ nǹkan tó fẹ́ sọ. Kò sí bí sálẹ̀ ní kó má wálé obìnrin ni and cutting demands that I oblige her. Tó bá dẹ̀ dé màá dẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Òun kan bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn ó yẹ kó mọ̀ pé mo ṣe máa rí. Bẹ́ẹ̀ ni sà mo sí wàhálà mo ti ẹ̀ trust mi. Kó bá tẹ̀ trust mi mo trust ara mi àǹtí ẹ̀ dẹ̀ trust mi. Kí ló ń ṣe hun kọjá kó lọ máa ṣe nǹkan tó ń ṣe jọ kó wá sí mi kó máa ṣe hun. Ẹ̀yìn àti wàá rí yàn ó ń ṣe hun. Ṣọlá ṣó ṣú ọ̀kan tó ń sọ ìṣá. Ẹ wo etí mi báyìí ni mo fi gbọ́ ojú mi báyìí ni mo fi rí in fact wọ́n sọ pé ọ̀la ni ẹni yẹn ń bọ̀ wá sínú ilé. Ẹ gbà mí àbírú client olúwa fẹ́ gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́ báyìí. Àǹtí mi ọlọ́run ò ní fún ṣe ẹ wo ọlọ́run tá à ń sìn kò ní fún ṣe. Ṣọlá gbà mí kẹ́ ẹ bá mi wá nǹkan ṣe sí o. Ṣé ẹ̀ ń fi mí ṣeré ni. Mo ti ní plan already. Èmi tó jẹ́ pé mo ti lọ sọ́jà láàárọ̀ yìí mo ti lọ ra àwọn pọ̀nmọ́ yẹn tó jẹ́ pé téèyàn bá sòkè ẹ̀ báyìí tó máa fi dọ̀la báyìí ó máa rùn ni ìyẹn nìkan wá kọ́ o mo rántí pé ńgbà tá a wà ní school bọ̀bọ̀ kan ti sọ fún mi pé ó ní ewé kan tó yẹ pé téèyàn bá já sómi báyìí omi yẹn máa rùn ni máa lọ gẹ̀ẹ́tì ewé yẹn máa tún wá fepo sí máa fi àlùbọ́sà sí máa dá gbogbo ẹ̀ pọ̀ máa dà sí lára. Ẹ wò èmi lè wá nílé kí tàlùbọ̀ kó sójú yín náà. Ó tọ́pẹ́ o ṣẹ́ṣà wà òkè. Ẹ fira yín lọ́kàn balẹ̀ o kò sí nǹkan kan tẹ́nibọ̀dì kankan lè ṣe mo wà ń bì báyìí. Àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Kuza. Headwork. Kuza. Headwork. Kuza. Headwork. Junior no kill them. Kuza. Headwork. Kuza. Headwork. Kuza. Headwork. Kuza. Headwork. Ẹni sùúrù. Junior no kill them. Ó ti tó. Ṣé ń jáde ni? Ẹ ti yín bò lẹ́ ń lọ. À ń lọ fún show yẹn náà. Ok. Kò sí problem. Kò sí problem. Junior. Má worry. Kuza. Headwork. Junior. Kí ló ṣẹlẹ̀? Wá
Ṣorí nípa Kuza yìí náà ni orin yẹn ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. Ó dùn pàdé. Ó dùn bàjẹ́. Ó dùn pa. Ó dùn. Ó dùn jù. Kò dope. Kò dùn àtọ́. Kò dùn àtọ́. Ṣorí gbogbo pàtẹ́ bá ń kọ Kuza yẹn ó máa ń dàbí orin tó kọ fún politician tó lose election. Ó máa ń rún mi létí. Kò dùn. Kò dùn púpọ̀ àbí kò dùn ọ̀tọ̀. Junior, ṣorí mi ò lè parọ́ fún ẹ. Ẹ̀gbọ́n ẹ ni mo jẹ́. And then you are a good guy. Everybody ti ẹ̀ ń parọ́ fún ẹ. Ojú tèmi ò lè gbà o. Kó máa disgrace ara ẹ káàkiri ìgboro. Kuza. Junior, orin yẹn wọ́n dàbí orin tó kọ fún politician tó lose election. Ẹ wo bọ̀dá kata èmi ò sí lára àwọn everybody o orin yẹn dùn bàjẹ́ Junior já lọ jọ. Ìkan tó wà lọ́kàn mi ò ní kí n sọ fún ẹ. I cannot deceive you, you are my brother. Junior já lọ jàre Kuza. Kuza kọ́. Kulan. Owó tí mo ní mo yá ẹ yàn. Actually, èmi náà fi pé orin ò fi bẹ́ẹ̀ dùn bẹ́yẹn. But everybody kàn sọ pé ó dùn. So I was thinking maybe I was too critical on myself. Àṣerọ́lẹ̀ everybody ń pa. Tòótọ́. Mi náà ti ń rò pé orin yẹn ò dùn. Gbogbo tí n bá ti ń gbọ́ báyìí tàbí tí n bá ń kọ, ìtí kan máa ń tàyàn. Èèyàn kan ṣe Kuza nígbà tí èèyàn wá Kuza. But Junior, you see, sure pé client mi máa arrive late. Well, that was what she said. Well, I'm not expecting her. Mi kọ́ wà níbí yìí. Mo perch, mo jókòó, mo wá wo ẹni tí ó fẹ́ wá gba ọkọ̀ mọ́mọ́ sí mi lọ́wọ́. Ha! Junior. Sir. Ṣé nǹkan ò máa ṣe ẹ́? Irú ọ̀rọ̀ wo nìyẹn? No, èmi kàn wonder pé kí ló dé tí client ṣe wá bá yín ní hospital tẹ́ pé ilé ni ó ti wá ń bá yín. So I just want to know the reason tẹ́ pé ilé ti wá di workplace báyìí. Well, don't let us jump into conclusion yet. Okay. Yes, who is it? Let me get the door. No, there. Ẹ máa sọ pé mo fẹ́ wá rí yan. Ẹ máa wà dé fún wa jẹ́ tẹ̀lé kó dé náà. So. Oh my! Hi, boy. Hi, Ma. Good afternoon. God. Damn. Good afternoon. Good afternoon.
ẹ̀yin lè fẹ́ rí mi. Please sit down. Thank you. Actually, ó yẹ kí n wá rí yín ní hospital ni. Okay. But mo ní àwọn personal issues tí mò ń deal pẹ̀lú. So I'm trying to stay away from the crowd. Torí ẹ̀ ni mo ṣe wá rí yín lé. Ẹ mọ̀ pé èrò ti máa ń pọ̀ jù lọ hospital yẹn. Of course, I understand perfectly. We understand. Me too, I understand. So, so now what is? Oh my God! Mo ti gbé ogun rájà dá ìwọ ní náà. I'm so sorry. Experiment ni mo ṣe ni. Experiment kúrò rájà rẹ̀. Ṣọlá. Ṣọlá go. Sorry about that. Sorry. Oh my God, I'm sorry. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. Ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọtọ